Hmm. 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 ọ̀rọ̀ mi sí ọ lónìí, àkòrí rẹ̀ òun náà ni káàmórì káàmórùbá. Kí Paul apostoli kẹ́tì kọ ìwé epistle sí ẹ̀rá Rome, ó ti rí kété ó kì í hàn ẹ̀rá Rome wọ́n bẹ̀rẹ̀ sí ṣe pàápàá yẹn lè gbàgbọ́ kèlí Rome. Ó ti gbọ́ ròyìn, ó ti ka lẹ́tà, ó ti gbọ́ ẹ̀sùn lóríṣiríṣi. ọ̀rẹ́ á ṣe àlàyé kó bá wo Róòmù orí kẹrùn àríṣekọ ti ṣàlàyé nípa ẹ̀ṣẹ̀ àti kọ́nìyàn ti dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀. Gbàkórìdé orí kẹfà ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ kejì. Káàrẹ̀ tí a wí káàtì a ṣàlàyé èyí nì sí irú ẹ̀kọ́ wo lílè ya jẹ́ pé kọ̀nìyàn kẹ́ a jòkó sínú ẹ̀ṣẹ̀, kẹ́ a jòkó bàràkàtà, kẹ́ a yí sọ̀tún, kẹ́ a yí sòsì nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Kẹ́ẹ̀dẹ̀ ara ẹ̀bẹ̀ sólòdùmarè wí lórí ọ̀fẹ́ rẹ̀ jẹ́ pọ̀ á sínú ayé mi, ìyá bùyàrì dáàlùmí. Ṣé kọ́lọ́run bá da orí ọ̀fẹ́ nì sórí ayé ọ ni kò jẹ́ pé ó jòkó sínú ẹ̀ṣẹ̀ kó mú di pagbá síbẹ̀? wọ́n ẹ̀ sí nǹkan ayò ṣe wí kún ti rí náà lọ́lọ́run ti gbà án pé bá náà dẹ̀ ti yá gbé ògbé ayé òun. Ṣé kọ́lọ́run bá da orí ọ̀fẹ́ nì sínú ayé rẹ lùkùríta kọ̀ ṣé orí ọ̀fẹ́ nì wàyà mú ajalè á sí, wàyà mú apànìyàn á sí? Ṣé kọ́lọ́run bá da orí ọ̀fẹ́ nì sínú ayé rẹ kọ́ bá ẹ̀dẹ̀ pa ní báà nì wàá kí ọdún bá lùdì ìdájọ́ kán mọ ọ̀ṣù dájọ́ rẹ kán mọ gbé ọ sẹ́yìn. Ṣùúrù ṣẹ́kì orí ọ̀fẹ́ kì í Jésù kò mú ko ọmọ lẹ́yìn rẹ̀. Ṣùúrù ṣẹ́kọ̀ yá ṣe lè yí ni o. Lónìí bá ẹ̀ráyé kó tẹ́ yí ìwé mímọ́ ọjà kò dorí rẹ̀ kodò. A sọ ìwé mímọ́ di ọkọ́ kọ̀nìyàn gbé mú ní kò mú fáko sọ̀dọ̀ ọ̀ra rẹ̀, kò mú fáko sọ̀dọ̀ ọ̀ra rẹ̀. Ààrẹ á ṣe àjàbò ohun burúkú nínú ayé ran. Ohun burúkú jẹ́ pé ó yẹ kán béèrè fún orí ọ̀fẹ́ kán mú gbéjò nù. Gbàkan bá rìta gbé yìí nìkalẹ̀ àdẹ̀yà àdẹ́yẹ aṣírákọ jẹ́ pé èèyàn ní yàsọ̀nà òtítọ́ ọ̀nà rere àjàkùn dẹ́yẹ así hàn. Ìka mo rí o ìyọ̀nìyàn yóò jòkó sínú ẹ̀ṣẹ̀ kẹ́ kí orí ọ̀fẹ́ kẹ́ pọ̀ á sí. Ìwọ ló á jáde wàá mọ̀ọ́mọ̀ kó nínú ẹ̀ṣẹ̀ ẹnì, wàá ronú padà ẹ̀ṣẹ̀ rẹ, wàá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ayé rẹ. Gbàkọ́ bá ti ṣèyí ní bá a nì. Bíbélì náà wí bà nínú Jòhánù orí kínní ẹsẹ̀ 12. Ìkété rákọ bá ti gbà á ìyẹn gangan la fún ní agbára àti pá láti di ọmọ Ọlọ́run. Àlàyé kan yẹ kó mọ̀ níbẹ̀ ni pé kó bá fẹ́ jẹ́ tọlọ́run wọ́n ti gbọ́ nípa òkú rẹ̀, wọ́n ti gbọ́ nípa wàásù Jòhánù Bátísì kò wí ní Jòhánù orí kínní ẹsẹ̀ 29 wí ọ̀dọ́ àgùntàn Ọlọ́run lè yí ọ̀nì kò kó ẹ̀ṣẹ̀ ayé lọ bí òun lè yí ni. Wàá gbà pé Jésù òun ní ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kó mú kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Wàá ti ronú pàdà wò gbéraga kò dára rẹ láre kò béèrè fún ìdáríjì Ọlọ́run ajá kò dá ọ láre. Wàá dà àtúnbí kò dẹ̀ dá nì ayí kété ayí padà nínú ayé rẹ. Ìkòríta bí kò báyìí ti fẹ́ dé kó fẹ́ gbé ògbé ayé òwà bí Ọlọ́run ká gbára ẹ̀ṣẹ̀ dá ọ̀nìyàn lásán kéèyàn ṣe. Wàá kó béèrè fún oore ọ̀fẹ́ nì ló ń lọ àmúdúró nínú ìgbéyàwó rẹ. Kọkọ rẹ kàn fúngun mọ́ torí pé wọ́n gba Jésù, kọ ìyá rẹ fúngun mọ́ torí pé wọ́n gba Jésù, kí iráyé mọ̀ ìyá jẹ́ torí pé wọ́n gba Jésù. Oore ọ̀fẹ́ nì lọ ayọ̀ mú dúró wàá yà mórí ti réje kọ́ sá. Ọyàn yóò jòkó sínú ẹ̀ṣẹ̀ o kẹ́ kó oore ọ̀fẹ́ kẹ́ pọ̀ á sí. O jòkó sílé ọtí
wíwẹ̀ ayé rẹ̀ á lójú, wíwẹ̀ gbàdúrà, wíwẹ̀ gbàwẹ̀. Wàá yà lọ́jọ́ méjì lórí òkè wàá gbàwẹ̀. Ọjọ́ mẹ́fà kó kù àbí ọjọ́ mẹ́rin kó kù nínú ọ̀sẹ̀ wàá máa mugbó, wàá máa mu sìgá. Èrí bá wọ́n yóò sùn láyé líbe o, kó ború rẹ̀ sótan Dẹ̀lílà nílé alágbèrè. Kọjá kó gbé orí rẹ̀ sótan ẹ̀ṣẹ̀. Kọjá kó rìyà jí sí ọkàn àyà Ábúráhámù. Ọyàn ojú òjò kó sínú ẹ̀ṣẹ̀. Kẹ́ kí oore ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ wá sí. Wàá ronú padà ẹ̀ṣẹ̀ rẹ̀, wàá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀ lájàkún yá da oore ọ̀fẹ́ rẹ̀, lájàkún dá sínú ayé rẹ̀. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán, mo róore ọ̀fẹ́ gbà. Ọ̀nìkan gbàlà, kárí ibi dé sílé ìjọba Ọlọ́run. Ire o.